mà ṣe o, ẹ̀gbọ́n Àjàrà ọkùnrin ti jáde sọ̀rọ̀ o. Ó ní kí àwọn ọmọ Nàìjíríà dáwọ́ owó tí wọ́n fi ń ránṣẹ́ dúró o nítorí Àjàrà ti padà dágbére fáyé. Kí ló dé tí ìjọba ìpínlẹ̀ Kogi ṣe ní kí wọ́n ti ilé ẹ̀kọ́ pa fún ọ̀sẹ̀ méjì náà? Gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n da ẹgbẹ́ PDP rú o bí wọ́n ti ń fọwọ́ sí júwèé lé fún wọn. Ṣé lóòótọ́ ni ìjọba ìpínlẹ̀ Kogi ti gbogbo ilé ẹ̀kọ́ pa fún ọ̀sẹ̀ méjì? A gbọ́ wípé Kingsley Fanwo, ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ náà, òun ló kéde ìgbésẹ̀ náà pé ẹ̀tọ́ ìjọba ni pé kí wọ́n dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn lọ́wọ́ ikú. Wọ́n tẹ̀síwájú pé ìgbésẹ̀ náà dá lórí bí wọ́n ti ń gbọ́ wìnìwìnì nípa àwọn tó ń ṣe ìkọlù káàkiri ìlú tí wọ́n sì ń ṣe ìgbìyànjú láti má lè kó sínú páńpẹ́ bẹ́ẹ̀. Nínú àlàyé tí wọ́n là kalẹ̀ wọ́n ní gómìnà Ahmed Ododo náà ti ké ọ̀rọ̀ náà lẹ́yìn fún gbogbo àwọn iléeṣẹ́ ìjọba tí ọ̀rọ̀ náà kàn láti ṣe ohun tó yẹ kí irúfẹ́ ewu bẹ́ẹ̀ lè bá fò wọ́n dá o. Gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ o lórí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ya kúrò nínú ẹgbẹ́ PDP. Ó ní òun mọ̀ wípé irú bàbá yìí sì máa wáyé o nítorí láti ọdún 2015 ní ẹgbẹ́ náà ti fẹ́ máa dàrú o, ṣùgbọ́n tí àwọn fi ọgbọ́n tó o ní ṣùgbọ́n báyìí o gbogbo àwọn tó ṣeré wá sínú ẹgbẹ́ náà ti ṣeré padà o, àwọn sì fi ọkàn kan àti ìgbàgbọ́ dúró sínú ẹgbẹ́ yìí nítorí adùn nígbẹ̀yìn ewúro. Ó mà ṣe o, kélédò dákun kó má ṣe jẹ́ ká bá wọn bímọ àbí rọ̀rùn o. Àmì lónìí ọjọ́ 5 oṣù kejì ọdún 2026 yìí la gbọ́ wípé gbajúgbajà òṣèré tíátà obìnrin kan tí àwọn olólùfẹ́ rẹ̀ pè ní Àǹtí Àjàrà ó ti padà dágbére fáyé o. Láti bí ọjọ́ mẹ́ta kan ní ìròyìn kan ti ń jà ròyìn lórí ayélujára lórí ọ̀rọ̀ Àjàrà yìí nípa bí wọ́n ti ń dá owó jọ fún un lórí àìlera rẹ̀. Púpọ̀ lára àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n sì jọ ń ṣe eré, wọ́n jáde síta tí wọ́n sì jẹ́rìí sí ọ̀rọ̀ náà. Wọ́n ní gbogbo wọn ti gbìyànjú agbára wọn, wọ́n sì tún rọ àwọn ọmọ Nàìjíríà náà pé kí wọ́n dákun kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí. Ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ló tún fẹ̀rẹ̀ lónìí ọjọ́ 5 Thursday oṣù kejì ọdún 2026 wípé Àjàrà Lásìsì ti padà bá ìṣẹ̀lẹ̀ náà lọ o. Ó lóun sì rọ àwọn aláàánú tí wọ́n fi owó ránṣẹ́ wípé kí wọ́n dáwọ́ owó náà dúró o. Tá a bá gbàgbé wípé láìpẹ́ yìí ni ikú mú Ọwẹ́ Adémọ́lá lọ o, tá a sì ń gbàdúrà wípé kí Elédùà ó jákun kó jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn. Àmín. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan jábọ̀ ròyìn sí gbọ́ yín. Ire o.